ẹ wá wo kókó tó wà níbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress èyí tó bẹ̀rẹ̀ lónìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye. Ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC ó ti bẹ̀rẹ̀ lónìí o. Òní ti ṣe ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026 yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí nílùú Àbújá. Kí wá ní kókó eléyìí tó wà nínú ẹ̀? Ẹ̀yin náà ti mọ̀ ìkànnì yìí làwọn ò tí ń sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ, torí Ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa. Àpá bí làwa ti máa ka ìtàn bí àkọọ́lẹ̀ ìtàn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa la kí o, ẹ ṣeun, ẹ máa bá wa ká lọ. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní gbogbo ètò ló ti wà ní sẹpẹ́ báyìí o láti ṣe àpérò ẹgbẹ́ àwọn níbi tí wọ́n ti máa yan àwọn aláṣẹ tuntun fún ẹgbẹ́ náà o nílùú Àbújá tó jẹ́ olú Nàìjíríà. Ní àpérò náà yóò ti wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026 ní gbọ̀ngàn Rainbow Event Center. Èyí òun ti ṣe ọjọ́ òní. Lópin ọ̀sẹ̀ ní igun ti David Mark tí ń darí lẹ́gbẹ́ òṣèlú ADC ní òun ṣe àpérò láti yan àwọn aláṣẹ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n sì ní àpérò àpapọ̀ yóò wáyé lónìí. Ẹ di pé ọ̀rọ̀ eléyìí ti ṣáájú kọjá. Ẹgbẹ́ òṣèlú ADC ní onírúurú ìpèníjà ni àwọn ń kojú látàrí ibi tí àpérò náà ti máa wáyé nítorí ìjọba kọ̀ láti fún àwọn láàyè láti lo Eagle Square tó wà nílùú Àbújá. A máa ṣe àpérò wa kódà bó jẹ́ orí títì láti máa ṣe. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ló sọ bẹ́ẹ̀. Ọ̀kan lára àwọn agbẹnusọ ẹgbẹ́ òṣèlú náà, Faisal Kabiru, ó sọ fún wa pé àwọn kọ̀wé ránṣẹ́ sí ìjọba láti jẹ́ kí àwọn lo gbọ̀ngàn náà, ṣùgbọ́n wọn kò fáwọn láàyè láti lo gbọ̀ngàn. Ìyẹn gbọ̀ngàn Eagle Square tó wà nílùú Àbújá. Bákan náà ni àwọn tó fẹ́ lo pápá ìṣeré Àbújá tí wọn kò sì tún fún àwọn ní gbọ̀ngàn náà láti lò. Ó ní gbogbo àwọn aládàáni tó jẹ́ pé wọ́n fẹ́ ṣàánú àwọn fún àwọn ní gbọ̀ngàn fún àpérò náà ní ìjọba tó ń dúnkokò mọ́ wípé wọ́n gbọ́dọ̀ fún àwọn ní ààyè láti ṣe àpérò náà o. Kàbírù sọ pé bí àwọn ṣe ń kojú ìpèníjà, ó ní báwọn ṣe kojú ìpèníjà nígbà tí àwọn fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú náà kí àwọn tó rí gbọ̀ngàn Shehu Musa Yar'Adua nígbà náà. Onírú ìpèníjà náà làwọn tó ń kojú lónìí. Ó sọ pé pẹ̀lú gbogbo ìpèníjà tí àwọn ń kojú náà kò ní dí àwọn lọ́wọ́ pínrín bó ṣe lè wọ ọmọ. Kódà bó bá jẹ́ pé orí títì òun làwọn ó ti ṣe ìpàdé àpérò èyí tí ó wáyé lónìí, àwọn ó sì níbẹ̀ ni o. Kàbírù ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tó wà lábẹ́ ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu náà ti sọ̀rọ̀. Wọ́n ní a kò dènà ADC o láti lo gbọ̀ngàn Eagle Square. Wọn ò kọ̀wé pé àwọn fẹ́ lo gbọ̀ngàn náà ní o. Wike gangan lẹ́gbẹ́ òṣèlú APC, Wike gangan ni wọ́n gbẹnu rẹ̀ sọ̀rọ̀. Mínísítà fún olú-ilẹ̀ wa Àbújá, Nyesom Wike, ó ti jiyàn ẹ̀sùn tí ẹgbẹ́ náà fi kan ìjọba pé wọn kò pèsè gbọ̀ngàn Eagle Square fún àwọn láti lò. Wike ní ẹgbẹ́ náà kò kọ̀wé ránṣẹ́ sí ìjọba láti béèrè fún gbọ̀ngàn, tó sì pè wọ́n níjà pé kí wọ́n fi ìwé tí wọ́n fi béèrè fún gbọ̀ngàn náà léde tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n béèrè fún gbọ̀ngàn náà. Wike ní kò sí ìgbà kankan tí àwọn dí ẹgbẹ́ òṣèlú kankan lọ́wọ́ láti lo gbọ̀ngàn Eagle Square fún ohunkóhun níwọ̀n àgbà tí wọ́n bá ti kọ̀wé ránṣẹ́ pé àwọn nílò rẹ̀. Ó fi kún pé kò sí ìdádúró kankan tó wáyé fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nígbà tí wọ́n fẹ́ lo gbọ̀ngàn náà lóṣù tó kọjá níwọ̀n àgbà tí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe tí wọ́n sì san gbogbo owó tó yẹ kí wọ́n san. Eléyìí ń lọ̀rọ̀ tó jáde láti ẹnu mínísítà fún ìlú Àbújá, Nyesom Wike. Kí wá ní kókó àpérò náà dálé lórí gangan? Àpérò ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, kí ni kókó eléyìí tí àpérò wọn gan dálé lórí? Gẹ́gẹ́ bí àpérò ẹgbẹ́ òṣèlú yòókù, níbi àpérò yìí ni wọ́n ti máa yan àwọn adarí tí yóò máa ṣe àkóso ẹgbẹ́ náà níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Ní ọdún tó kọjá ni ẹgbẹ́ náà yan àwọn adarí láti máa ṣàmójútó ẹgbẹ́ náà fún ìgbà kan náà lábẹ́ ìdarí David Mark. Ibi àpérò yìí ni wọ́n ti máa yan adarí yálà nípasẹ̀ fífún àwọn tó wà níbẹ̀ tẹ́lẹ̀ láti máa báṣẹ́ wọn lọ tàbí kí wọ́n yan ẹlòmíì. Ní ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2026 ni ẹgbẹ́ náà ní àwọn máa ṣe ìbúra wọlé fún gbogbo àwọn adarí
tí àwọn dìbò yàn káàkiri gbogbo ìpínlẹ̀ eléyìí tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Lónìí wọ́n yan adarí míì o tí ó máa ṣe àmójútó pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àpérò tó jẹ́ ti àpapọ̀ nílùú Àbújá lénìí. Kí ni ó jẹ́ àbájáde rẹ̀? Ṣé àjọ INEC, àjọ tó ń rí sí ètò ìdìbò, ṣé wọ́n wà ń bẹ̀ àbí wọn ò sí ń bẹ̀? Gbogbo bí nǹkan bá tún ṣe ń lọ a tún máa gbé síra wa létí. Ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa níkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ padà máa náwó sí o. Ẹ ṣeun o bẹ́ẹ̀ sì ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.